Fún ara ẹ ní ìsinmi, ìwọ ọmọbìnrin, gba ìsinmi by force. Ah! Hey, ayé ò lọ bí ọ̀pá ìbọn, àtòríláyé wọ́n kò fún ẹ lẹ́yìn ni. Pàṣọláyé o, wọ́n kò fún ẹ lẹ́yìn. Wo Ṣọlá pé fúnra ẹ ní ìsinmi. Torí bí mo ṣe wà yìí, ẹ rí bí mo ṣe rárá ń sọ̀rọ̀. Wọ́n ṣe rán mi tán ni. Kò tí ẹ ṣe mí kí n ṣe fídíò lẹ́yìn rárá ṣé mo ra gbé wine tí mo sì wẹ̀. Ẹ máa rò pé mi ní ìṣòro ni. Ìyàbọ̀ lénìí, ìyàbọ̀ lánàá, ìyàbọ̀ lọ́jọ́ gbogbo. Kí ló ṣẹlẹ̀? What is the bàbàrà? Kí ló ń lé ẹ? Ó jẹ́ má lọ sáré kú. Má sáré kú Ṣọlá pé. How many hours tó fi ṣe show? 100 and one já between 180, 190, 180. O tún lè stay lórí. Ṣó mọ tẹ́lẹ̀ tó bá ṣe show? O màmá wo over 1,000 for the past 3 years tó bá ṣe show. Ìgbà ló já sí 500. Nísìnyí you cannot even stay on 200. Ó ti sú àwọn èèyàn. I know you want to create content. I know you want to talk. You love to talk. But you can talk in a way that people will glue to your channel. Surely reverse is the case. Ìwọ àti woman olómi lábẹ́ yẹn tó máa ń domi ya dàdí. Ó yẹ kó o lo woman yẹn kó o kọ́ ọgbọ́n látara woman yẹn. Like platform woman yẹn is a very very good platform. Ṣé rí bí platform ojú abẹ́ ṣe rí ń sìn ní platform woman yẹn ṣe rí nígbà yẹn. Mi ò sọ nǹkan tó ṣẹlẹ̀ sójú abẹ́ lately tó sọ di gbogbo ẹ̀ di wèrè yìí o. I mean platform ojú abẹ́ ṣàmọ́ bó ṣe rí lórí TikTok. Bí platform Adébímpé ṣe rí nìyẹn. Kò sí nǹkan tó lè fẹ́ sọ gbogbo wa máa kó débẹ̀ báyìí. Ò bá ní one of the strongest platform lórí social media lọ́jọ́ tèmi. Ibi tó yẹ kó o ti kọ́ ṣe bó fẹ́ sọ̀rọ̀ ni ó fẹ́ rojọ́. Wàá rojọ́ wà táyà àwọn èèyàn òní kò ní sú wọn. Bó ó ti rojọ́ títí ó ti sú àwọn èèyàn pé ta ló ń bẹ ẹ jà, ta ló ń bá jà gan-an. Ó ti sú àwọn èèyàn pé Ìyábọ̀ Òjó mo bẹ́ẹ̀ lè máa pariwo Ìyábọ̀ ìgbà tí Aláàjì ń mú mi lọ́wọ́lọ́wọ́ gbà. Ó ti sú everybody. Ta ló bá tiẹ̀ jẹ́? Ta ló sọ ẹ́ di báyìí? Ó wá di ológo àtijọ́, ológo yesterday, ológo before níwọ ọmọ tọ́lọ́run jogún gbogbo nǹkan téèyàn ń béèrè láyé lọ́lọ́run má jogún fún ẹ. Gbogbo nǹkan téèyàn ń fẹ́ láyé lọ́lọ́run bá má jogún fún ẹ. Gbogbo bí téèyàn yẹ kó dé ilé ayé yìí Ṣọlá pé o mà dé bẹ́ẹ̀. Jọ kí wá ní kọ́lọ̀ kí ni ìṣòro tó ní sìn kọ́lọ̀ wo ló gbé wá tó wá sọ̀rọ̀ ènìyàn tó ń ṣọ́lé tó ń ṣóko wàá ṣọ́ blogger wàá ṣọ́ tiktoker wàá ṣọ́ orí mi o Ọlọ́run. Báwo ni ayé èèyàn ṣe lọ tó dẹ̀ jábọ́ chap báyìí tó dẹ̀ túká? Fúnra ẹ ní ìsinmi. Tó bá kú life will still go on. Nǹkan tí ò yé ẹ nìyẹn. Ọ̀rọ̀ tí ò le, ọ̀rọ̀ tí ò fàjà, ọ̀rọ̀ tí ò kàn ẹ́. Tó bá yẹ pé bọ̀dá láti náà gbé jáde ní síbẹ̀ ó lè máa pariwo àwọn tó kàn bí Priscilla àti Tèmi Ọ̀tẹ́dọ́lá. Content ni kò lọ fà. It's just a content. It's just a content. Kì í ṣe Ìyábọ̀ ló rán anybody níṣẹ́. Ó ní Ìyábọ̀ fi rẹ̀ compare. Jẹ́ kí n sọ kíní kan fún ẹ ọmọdé. Sórí tó bá fi Ìyábọ̀ compare yọ gbogbo nǹkan tẹ́ ẹ jọ ní gbogbo nǹkan tẹ́ ẹ jọ achieve jẹ́ àmú lórí
common sense. Ìyábọ̀ ní jù ẹ lọ. Yọ gbogbo material things kúrò. Tẹ́yìn méjèèjì bá dúró báyìí láàrin ọjà, àwọn èèyàn á sá fún ẹ torí wọ́n kọ́kọ́ pé ẹ̀ ń wèrè. People will run from you. Ara nǹkan tó fà tó fi fẹ́ da petrol ẹ lórí inú Ìdúmọ̀tà ni. Because how can you say you are normal and you are coming to social media, you are screaming, Priscilla ló tún kàn. Ṣó bá mi ṣe ẹ̀ ni? Ṣorí jẹ́ sọ kíní kan fún ẹ. Mo mọ̀ pé òun wá favour àwọn Ọ̀tẹ́dọ́lá, but bó ṣe ń wá favour ẹ̀, wọ́n ò lè gbé ẹ̀. Ṣó mọ reason? You look like a mad woman. You look like an unstable element. They can't associate with you. Ó bá ìgbèjà wọn from now till tomorrow. Ìyábọ̀ ló ń kàn bí ọmọ ẹ̀ pẹ̀lú ọmọ Ọ̀tẹ́dọ́lá, but ìwọ ń ṣe bí ìwèrè kiri ni. You don't know how to talk. You don't know what. Ìwọ tó ń ṣépè fún ọmọ pé ọ̀tọ̀ ọmọ kan máa kú. Ṣebí comparison láàrin Priscilla àti Ọ̀tẹ́dọ́lá ni. Kò lọ fàánà. Ìwọ tó jókòó sórí social media tó fojoojúmọ́ ṣépè tó ò níṣẹ́ lọ́wọ́ ṣó ti rí. You don't have a job o. Ìwọ tó ń talẹ̀ ìjọba tí ìjọba gbalẹ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ìwọ tó já sí òwò láàrin Ìdúmọ̀tà tó pé ẹ̀ ló lè ó lọ jí 91,000. Ṣọlápé tó bá mú ẹ sílẹ̀ kan mú Ìyábọ̀ Òjó kọ́ má ti ẹ̀ wọ góòdì, anybody má wọ góòdì, kọ́ má ti ẹ̀ ro ibi nǹkan tẹ́ ẹ ní. People will still pick her, and I know that is where ibi tó gún ti gbà wọnú ayé ẹni ẹ pé you cannot understand why Queen Mother. Ìwọ ni, the more you talk about this woman, the more people love her. Sori ìwọ ló pe attention wa sí àwọn nǹkan tá a mọ̀ pa Queen Mother indirectly. Kò ní lé lórí kò ṣóòṣù títì ni. Ẹjọ́ èlò náà fi ń kọ́lé. Ṣé ojú títì ló ń sùn ni? Torí I don't understand. Ó sunkúnsunkún bíbá ẹ pé apartment ẹ o, ibẹ̀ ló ti wá o, ó rẹ́ẹ̀tì lé sínú estate ẹni, nísìnyí ó ti kúrò ní estate ẹ. Ọkọ ẹ ò tún balẹ̀ náà. Ibi tí ìyá ẹ ò lè gbálé sí ni Ìyábọ̀ lọ gbálé sí. Banana Island. Queen Mother, cut soap for me. Nǹkan tó yẹ kó o máa tọrọ nìyẹn Ṣọlápé pé Ìyábọ̀, ó yá ibo ló ti rówó, wá gé ọṣẹ fún mi. Ibùgọ́ tó o bá tẹ ẹ̀rọ ti wo wedding yẹn, wo àwọn top designer tó wá, wo location tó ti ṣe, wo Ṣọlápé. It's so obvious that jealousy ló ń ṣe. Anything that has to do with this family, you jump on it. Èmi wá tẹ̀fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé bó ṣe ń fòkiri tó fòkiri bí ọ̀pọ̀lọ́ yẹn, jọ tó bá lọ fò sínú iná, làò báyìí ló máa jó. Owó ti jóná wáyé náà tẹ́lẹ̀. Fún ara ẹ ní ìsinmi. Ilé ayé ò le kókókókó bó ṣe múlé ayé yìí. Àbí kì í ṣe ilé ayé òun náà ni gbogbo èèyàn wá yìí. Pàṣẹ ẹ̀tì Priscilla ló tún mú hánu. Kò nílé, kò ní nǹkan kan, kò ṣe nǹkan kan. A dẹ̀ rí ọmọ yẹn. Àbá rí nínú ilé ẹ̀, à ń rí nínú ilé ọkọ ẹ̀, à ń rí jẹ́ ẹnu ẹ̀. Ṣọlápé ó ní ìṣòro. So ládùúrú gbogbo show of shame tó ṣe ń sìn báyìí. Ó rí bó ṣe bí views ẹ ṣe lọlẹ̀. Bó ṣe máa lọlẹ̀ nìyẹn. At one point ó lè jẹ́ pé 10 people ló máa kú àbí kó kú 50 people mọ́ ẹ lórí. Àwọn warriors ló dẹ̀ máa jẹ́. Because everybody is tired. Ṣé kì í sú ẹ ni? Orí burúkú tó ṣe. Àwọn ọmọ tí láti kọ̀ sílẹ̀. Ṣé rí ìkan ni wọ́n ṣe birthday lánàá. Ọmọ yẹn máa dà o. Àwọn ọmọ yẹn ọmọ Fọlá Ọlọ́run ọmọ ni wọ́n.
wọ́n máa fine o. Bọ̀dá láti níyẹn tí gbogbo ẹsẹ̀ funfun tó dàbí house boy. Bọ̀dá láti gan lójú èèyàn tó kọ̀ sílẹ̀. You are living in mansion, but mansion is not living in you. Kí là ń bá ká? What is the barbara? Kí ló fẹ́ parẹ́ ẹ fún? These people, they are living fine. You are not, obviously. Tó bá kú gbé, they will still continue to live. Ìwọ ò ṣe lo time ẹ. Ìwọ tó sọ pé káwọn youth ẹ lọ máa ṣiṣẹ́ o, ẹ má compare ara yín o. Ṣé iṣẹ́ ni wọ́n ń ṣe níbi tó jókòó sí yẹn, Ṣọlá? Ṣé iṣẹ́ ni wọ́n ń ṣe níbi tó jókòó sí tó ti ń wá bó ṣe fẹ́ tí ọkàn ṣubú? Mo ní o ti mú ìyá, o ti gbé ìyá lẹ̀, o ti mú ọmọ, wàá tún mọ́ ọmọ, ogun ìdílé. Níbi tó jókòó sí yẹn tó ti ń wá ìṣubú ọmọ 25 years old, because you know that your time, your life is wasted. Tó bá mọ̀ pé jealousy, ìwọ ò ṣe gbọ́ ọmọ tiẹ̀ jáde. Ṣé bó lọ́mọ kan tó sọ pé ó ń ṣẹ́yún kiri àbò lóyún kiri àbò kí wọ́n ṣáà ń tò sí lára. You are envious of somebody else's success that has literally nothing to do with you. Ìyàbọ̀ ò nílé o, kò ní mọ́tò. O tún sọ pé Priscilla ò lọ school. Okay. Ó tiẹ̀ lè sọ òyìnbó jù ẹ lọ náà. Mi ò bẹ́ẹ̀ jiyàn pé kò lọ school. No. Gbogbo graduation picture yẹn AI ni. But ìwọ tó ní PhD ó lè sọ òyìnbó. Àti ẹ̀gbáwà àwọn òkàwé àká nǹkan kan àti ẹ̀lẹ́ fi ìdí ìgògó owó gan. But ìwọ tó ní PhD lórí irọ́, ó sọ sentence ọkàn ó sọ tí. O lè okay, ṣe show ní English lédè Gẹ̀ẹ́sì ká tiẹ̀ wò. O rí bí Queen Mother ṣe ń sóyìnbó tóyìnbó yọ ọmọ lẹ́nu. Gbogbo nǹkan láyé Ọlọ́run fọkàn jẹ́ ẹ̀yà, ó fọmọ jẹ́ ẹ̀yà, ó fi àlàáfíà jẹ́ ẹ̀yà, ó fi skin jẹ́ ẹ̀yà, ó fi gbogbo ẹ̀ jẹ́ ẹ̀yà. Ó wá ń padà wò ibi sórí bó bí òde ṣe bí ògùn owó dẹ̀ ni tó ṣe fast track. Ògùn èèyàn wá ń reverse nsìn, ó wá ń padà síbi tó ti bẹ̀rẹ̀. Ó rí pé gradually gbogbo nǹkan tó ní ó ti lọ tán. Gbogbo nǹkan tó kó jọ ó dẹ̀ tójú ẹ̀ bàjẹ́. Táyé bá ń ṣèyàn kò yẹ kó le tó tẹ́lẹ̀ yìí. Ayé ò ní ṣèyàn continuously or simultaneously. Ayé máa ṣèyàn bíi pé wọ́n á ṣe ẹyọ kan, nǹkan ẹyọ kan ló máa dàrú. Tí Lizzy eléyìí dẹ̀ ń dàrú mélèé bí kan ṣe wọ àjálù mọ́ àjálù. Ó dẹ̀ fúnra náà. Nǹkan ẹyọ kan ló máa bàjẹ́ fún yàn téèyàn yẹn máa wò ó pé ẹ jẹ́ nǹkan tí mo ṣe bí a kì change ẹ̀. Ó jókòó síbẹ̀ gbogbo nǹkan tó fi àárọ̀ ẹ̀ kó jọ. Gbogbo nǹkan tó ṣe tó bá tẹ̀ sáré ilé ayé gan, ó bẹ́tà jù kó o sáré kó wá bára ẹbí tó bára ẹ̀ náà Ṣọlá pé. Kó má tiẹ̀ gbìyànjú kí wà àtìyẹ́ máa jẹja dídín nínú ògiri àlàpà kó kú bó ṣe pàyà ni kó pa ẹ́ dànù. Ó kú bẹ́tà jù pé kó o sáré kó wá sọ gbogbo ẹ̀ nù. Kí ló wá sáré fún? Ó sáré torí pé ó fẹ́ wá ṣe show. Ṣọlá pé ó sáré ó sá kòókò jọ̀ọ́jọ̀ ilé ayé torí pé ó fẹ́ wá máa ṣe show fọmọ inú ẹ̀. Reason tó fi sáré nìyẹn. Bọ̀dá láti àtẹ̀mọ̀ kò bọ̀dá láti kò tiẹ̀ sá nǹkan kan náà. Obìnrin tó bá ti wà vulnerable ló máa ń lọ tó máa lọ máa tò sí wọn lára tó máa promise wọn heaven and earth táwa gba gbogbo nǹkan ọwọ́ wọn. A mọ̀ pé èèyàn ò lè ré tó fẹ́ sá. Bọ̀ ṣó tún yẹ kó jọ bàjẹ́ fẹ́yìn méjèèjì náà ni. Tó tún yẹ kó tún jọ bàjẹ́ ká lọ tí bọ̀dá láti dá. Ó ní bọ̀dá láti wá déyàn tó ń rún pọ́npọ́n. Ìgbà tíyàwó ti ń gba 10% commission, wọ́n á gbé kinní lórí bọ̀dá láti pé kó máa kó sí. Wèlé kélékélé. Ẹ wá sọra yín di nuisance. Wọ́n wá pààrọ̀ orúkọ fún ẹ, wọ́n pa sínú orúkọ fún ẹ.
dìgbòlugi of Africa, from a highly respected woman tí gbogbo èèyàn máa ń wò. Ó ní ìdá tí sọ fún wa pé wọ́n jealous ẹnu Nollywood láyé ìgbà yẹn ká tó mọ̀ pé wọ́n jealous. Àwa gan tá sínú Nollywood gan à ń jí ẹ wò ni. So èèyàn tó di object of ridicule. You turn yourself to object of ridicule torí pé o fẹ́ rojọ́ Ṣọlá pé èèyàn tó bá tiẹ̀ jẹ́ yẹn mo dẹ̀ wò pé bọ̀dá láti máa wà ń bẹ́ẹ̀. Bọ̀dá láti tó fẹ́ wá gbá ẹ tó ń sọ fún ìyáálé pé kó tọ́jú òbò ẹ̀ á ti ṣiṣẹ́ sára. Bí iṣẹ́ dẹ̀ contradict iṣẹ́ ni o, because if you look at it, Lizzy ti sín òbò, bọ̀dá láti náà á dẹ̀ ti ṣiṣẹ́ sára kó tó sọ fún ìyáálé pé kó tọ́jú òbò ẹ̀ pé o mọ reason tí mo fi lọ, o mọ nǹkan tí mo bá lọ. Bọ̀dá láti náà á ti ṣe kí ni, á ti ṣiṣẹ́ sára. So ìgbà tí bí bọ̀dá láti náà sín ẹpọ̀n, Lizzy náà sín òbò, ìgbà tí iṣẹ́ máa rọra bí iṣẹ́ ṣe contradict ara wọn nìyẹn, because that would be the clear explanation táyé àwọn méjèèjì àtọkọ àtìyàwó tó fi bàjẹ́ tó tẹ́lẹ̀. Táyé yín fi ń ó mọ̀ pé orúkọ ẹ̀ lásán owó ni. Whatever it is you do in this life, you have to protect your image. Ó wá bá image ẹ jẹ́, ṣé image bọ̀dá láti tí ò là, obìnrin alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta kò là kò lu, ṣé yẹn lórúkọ àbí ṣé yẹn lógo ni? Tó bá tiẹ̀ bà kàríà tiẹ̀ jẹ́, ṣé bọ̀dá láti ní kàríà tó fẹ́ fi support ẹ̀? Ìyẹn náà ẹsẹ̀ máa ní bọ̀dá láti fi rìn ọjọ́ tó lálejò, ó kẹ́sẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀ báyìí, ó wá wọ short nika, ó wá fẹsẹ̀ rìn gbogbo ara ẹ̀ ló funfun. Ó dàbí ẹrú, ó dàbí house boy. Òun àtàwọn ọmọ ọ̀dọ̀ tó wà mẹ́yẹn pẹ̀lú ọmọ ẹ̀ ní o, ó lè mọ̀ yàtọ̀ pé dádì wọn ni. Orí ìdúró ni dádì wà, Lizzy ló jókòó. Orí ìdúró ni dádì wà. Wọ́n wá kó àwọn ọmọ ìyá onímọ́ímọ́í. Ìgbà tó jẹ́ pé bàbá ò lógo, ìyá wọn ò lógo, wọ́n wá kó wọn síbẹ̀. Lizzy wá ń tààbù nǹkan kékeré tó bá kù, wọ́n fọwọ́ pa wọ́n. Ti olówó kan láàrin òtòṣì mẹ́fà àti Láti àti gbogbo àwọn ìyàwó ẹ̀ ó tó òṣì ní gbogbo wọn. Ẹ máa wọn ò ní ìdá tí sọ fún yín ní méjì tẹ́ ń wò yẹn wípé ibẹ̀ yẹn máa gbá. Lizzy sọ pé for the past 7 days kan sọ pé kò change aṣọ. Ibẹ̀ yẹn òbò máa gbá, bọ̀dá Láti máa gbá, ẹpọ̀n bọ̀dá Láti máa pàkúta. Ibẹ̀ yẹn inú ilé yẹn, you see the settings, kí baálé ilé kẹ́sẹ̀ sílẹ̀ kó máa fẹsẹ̀ rìn nulẹ̀ kiri nínú mansion kan lẹ́sọ pé ẹ wà. Gbogbo wọn wá dì mọ́ra bí àwọn ọmọ àlùmọ̀ǹjírì. Ayé yìí ti bàjẹ́. Ṣọlá pé máa sunkún kiri ibi tó jókòó sí yẹn ní Priscilla àtúralé mi wáké. Ṣebí rọ́ ni kò sí wàhálà. Aṣáàrí, show us your own. You want evidence? Then show us your own evidence. Show us the evidence of California tó gbà lọ́wọ́ ẹ̀. Padà lọ síbẹ̀ kó lọ ṣe show. Show us the evidence of your land. Eléyìí tó sọ̀rọ̀ ẹ di egbére sórí social media tó ń sunkún torí achievement ọmọ 25 years old. Show us your own. Show us pé kò bàjẹ́ fún ẹ. Tó bá yẹ pé o ní máa sunkún lórí nǹkan tí Priscilla bá ní. Wo ò tí ì rí nǹkan kan, wàá fẹ́ kéku.